Ẹ̀yin olólùfẹ́ tí ẹ̀ ń wò mí nílé, èmi ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, mo ń fi àsìkò yìí sọ fún yín pé a ti ní iléeṣẹ́ tẹlifíṣàn kan sí online television ni à ń pè ní AWODI OKE online television. Àwọn ohèrà tí kò lọ́mọ nù, ẹni bá ń wá ọgbọ́n nínú ọgbọ́n, tó ń wá ìmọ̀ nínú ìmọ̀, tó ń wá òye nínú òye, orí AWODI OKE ní kẹ́ máa lọ. Ẹ̀yin ṣáà ti lọ sórí YouTube, ẹ bọ́ sórí AWODI OKE online, ẹ ṣàyè tó bá wùn yín. Ó dá mi lójú pé tẹ́ bá fíìmù 20 níbẹ̀, gbogbo ẹ̀ lẹ́ máa wò tán. Ẹ gbà bẹ́ẹ̀. Ibi tó lẹ́rán ni mò ń fọwọ́ gbà, kò ségun nígbà àtẹ̀wò yìí. Ibi tó gun wà inú lọ́hùn pátápátá ni. AWODI OKE ṣùgbọ́n pa ẹ̀ tí ì rí nǹkan kan.